ooru ọmọ Nàìjíríà mú wa ìwà ọ̀daràn owó nàbì àti ìjínigbé níṣẹ́ wọn o àwọn ọmọ Ghana ló yarí kí ló fà á ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ o ariwo ti sọ lórílẹ̀‐èdè Ghana nígbàtí àwọn èèyàn kan tú síta láti ṣe ìwọ́de tako àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní orílẹ̀‐èdè náà àwọn èèyàn yìí ló fi onírúurú ẹ̀sùn kan àwọn ọmọ Nàìjíríà o tó ń gbé pẹ̀lú wọn tí wọ́n sì takú wọn lé pé ó ti di dandan kí àlejò wọn máa lọ o lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní Ghana ni pé wọ́n ṣe owó nàbì tí wọ́n sì tún fa wọn èèyàn ṣe ètùtù ọ̀la o fídíò kan tó lu orí ẹ̀rọ ayélujára pa ló sọ pé ó ṣàfihàn bí ìwọ́de náà ṣe wáyé níbi táwọn olùwọ́de náà ti gbé onírúurú àkọlé lọ́wọ́ lára àwọn tí wọ́n kọ sára àwọn àkọlé náà ni pé àfẹ́fòpin sí ìwà ìdígunjalè àti ìkọlù ọ̀daràn ìlera wa wà nínú ewu o torí owó nàbí ọlọ́pọ̀ èrò eléyìí tí àwọn ọmọ Nàìjíríà ń ṣe lórílẹ̀‐èdè Ghana bákan náà ni wọ́n tún kọ pé ta ni yóò dáàbò bo ẹ̀tọ́ àti òmìnira àwọn ọmọ ilẹ̀ Ghana àwọn ọmọ Nàìjíríà ń jí wá gbé o wọ́n fi wá ṣe ètùtù ọ̀la ojoojúmọ́ ni àwọn ọmọ wa ń sọnù torí ẹ̀yà Ìgbò kò tán síbẹ̀ o fídíò náà tún ṣe àfihàn àwòrán ọkùnrin kan tí wọ́n fẹ̀sùn kàn pé àwọn ọmọ Nàìjíríà tó wà lágbègbè Accra pé wọ́n lù pa obìnrin kan tó sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò míì ó ṣàlàyé pé ó di dandan kí àwọn ọmọ Nàìjíríà fi orílẹ̀-èdè àwọn sílẹ̀ o nítorí ìwà àìbìkítà tí wọ́n hù lórílẹ̀-èdè náà yàtọ̀ sí èyí olùwọ́de mìíràn tún ni àwọn ọmọ Nàìjíríà ti gbàkóso àwọn ọjà wọn gbogbo tí wọ́n sì ń hùwà onírúurú láabi káàkiri orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé o àwọn ẹ̀yà Ìgbò yìí ni wọ́n wà káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n sì ń fejú mọ́ àwọn ọmọ ọjà wa bákan náà ni wọ́n ń gba ilẹ̀ wa o kódà yàtọ̀ sí ẹ̀yà Ìgbò ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n wà káàkiri àwọn abúlé wa tí òfin wa kò sì fi àyè gbà káwọn àjòjì máa dá sí àwọn ọ̀rọ̀ tó ṣe kókó lórílẹ̀‐èdè wa o àwọn ọmọ Nàìjíríà yìí ń ṣiṣẹ́ ibi káàkiri orílẹ̀‐èdè yìí kódà wọ́n ní ọba Ìgbò ní orílẹ̀‐èdè Ghana o wọ́n fi tipá gba àwọn ilẹ̀ mọ́ wa lọ́wọ́ àmọ́ fúngbà díẹ̀ ni o a máa borí wọn tí a sì gba ilẹ̀ wa padà wàyí o àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà nílé òkèrè ti rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe sùúrù o lórí ìwọ́de táwọn ọmọ orílẹ̀-èdè Ghana gùn lé láti lé àwọn ọmọ Nàìjíríà kúrò lórílẹ̀-èdè wọn àtẹ̀jáde kan tí alága fún àjọ NICOM Àbíkẹ́ Dàbírí Èrèpọ̀ àfi síta ní òwúrọ̀ òní ọjọ́rú ló sì sọ lójú ọ̀rọ̀ yìí o tó sì ṣe àpèjúwe ìwọ́de náà pé wọ́n sọ gbogbo àwọn ọmọ Nàìjíríà ní orúkọ burúkú bí ọ̀daràn láì yọ àwọn kàńdá kúrò nínú ìrẹsì o àwọn ọmọ Nàìjíríà kì í ṣe ọ̀daràn aṣojú rere ni a jẹ́ níbikíbi tí a bá wà àmọ́ o ó yẹ kí wọ́n ṣàwárí àwọn kàńdá nínú ìrẹsì tó bá wà láàrin wọn láti fojú wọn winá òfin àtẹ̀jáde náà tí òṣìṣẹ́ alárinà fún àjọ NICOM Abdulrahman Balógun fọwọ́ sí fi kún pé orílẹ̀-èdè Ghana àti Nàìjíríà dàbí ìbejì ni o ọmọ ìyá kan náà ni wá ẹ̀mí àjọ ECOWAS àti àjọṣepọ̀ ẹlẹ́kùnjẹkùn tí adìjọ́ ń ṣe sí gbogbo tí adìjọ́ ń ṣe ó sì ń tẹ̀síwájú kí a lè máa gbé bíi tọmọ tìyá o ìṣẹ̀lẹ̀ ìwọ́de yìí ló dàbí pé ó tú ìtàn míì kọ nípa àjọṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana o irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí sì ti wáyé rí nígbà tí àwọn ọmọ Nàìjíríà ṣe ìwọ́de pé káwọn ọmọ orílẹ̀-èdè Ghana kúrò ní ilẹ̀ yìí o kí wọ́n padà sí orílẹ̀-èdè wọn ọdún 1983 ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé èyí tí wọ́n ń pè ní Ghana must go bákan náà àwọn ọmọ Ghana ti dá padà fáwọn ọmọ Nàìjíríà báyìí o táwọn náà sì ní Nàìjíríà must go lọ́tẹ̀ yìí lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ìyíhun ìṣẹ̀lẹ̀ Ghana must go wáyé Alhaji Shehu Shagari ní ààrẹ orílẹ̀-èdè yìí nígbà náà tó sì ṣòfin pé káwọn àjòjì tí kò ní ìwé ìgbélùú kókó ẹrù wọn kúrò lórílẹ̀‐èdè yìí o ọ̀pọ̀ àwọn àjòjì tí kò sì ní ìwé ìgbélùú náà ló tó mílíọ̀nù 2 ó sì lé ní ìdajì wọn tó jẹ́ ọmọ bíbí orílẹ̀‐èdè Ghana òfin ọ̀hún ni àwọn àjòjì tí kò níwèé ní ìgbélùú tí kò bá kúrò nílẹ̀ yìí yóò fojú winá òfin tí wọ́n yóò sì fi sòkò padà sórílẹ̀‐èdè wọn ṣe làwọn ọmọ ilẹ̀ Ghana nígbà náà sì kó ẹrù wọn tí wọ́n dì kú
kúrò ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí ó mú kí àwọn ọmọ Nàìjíríà máa sọ nígbà náà pé Ghana must go àmọ́ lọ́tẹ̀ yìí àwọn ọmọ bíbí orílẹ̀‐èdè Ghana ti dá padà fún Nàìjíríà o wọ́n ní Nàìjíríà must go lọ́kàn lọ́tẹ̀ yìí o kálukú kó kẹ́rù wọn kó máa lọ sí orílẹ̀‐èdè wọn ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.